òótọ́ ni bẹ́ẹ̀ náà ni wọ́n sọ wípé ìran irin báyìí ní fi gbọ́ ṣẹlẹ̀ inú òkìtì ọ̀gbìn báyìí náà ni ìkan fi ń ṣèyẹ̀wò bẹ́ẹ̀ ni inú alágbálúgbó omi òun náà làwọn àgbààgbà ẹja náà sọdọ̀ sí lórí ìkànnì Àrólé bàbá 1010 TV ibẹ̀ náà la fi kalẹ̀ síta tí ń ròyìn wá lájà balẹ̀ bí ìṣe wa bí màá ṣe tèmi àyànfẹ́ Elédùmarè náà sì wá kọ́ Elédùmarè oníjẹ ká máa kí àtàtìlẹ́yìn ìtẹ́jú olólùfẹ́ wa tẹ́ ń fìfẹ́ hàn sí wa tàbí lótì torí bí kì í bá ṣe pé yìí ń gba gbogbo tá à mú wá sórí ètò ní gbogbo ọgbà àti gbogbo àsìkò tàníà ìlà tí ẹ̀ wá já mọ́ gan ẹ̀sùn púpọ̀ ìròyìn fún ti àsìkò yìí náà látúnṣe bẹ́ẹ̀ mú wá bí ìṣe wa ó kọ́ ní òyípadà àyànfẹ́ Elédùmarè ló kọ́ tèmi jẹ́ ẹja máa wo kókó ti bẹ́ẹ̀ níròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Fọwọ́ ara rẹ̀ kọ̀wé fipò sílẹ̀ tàbí ká yọ ọ́ nípò gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Rífàsì alága afẹ́gbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Rivers ló fún Similalari Fubara lọ́rọ̀ bẹ́ẹ̀. wọ́n ní kòkòrò tó ń jẹ̀fọ́ jàre ẹ̀fọ́ ìwọ̀nba náà léwé kò ń dùn ún mọ́ ẹwà tí Natasha ní ló ń ṣe àdánwò fún un nílé ìgbìmọ̀ asòfin sẹ́nitọ̀ Adéṣeyẹ ló sọ èyí di mímọ̀. bí wọ́n ní àwọn agbésùmọ̀mí tán lé kúrò ní ìpínlẹ̀ Zamfara ti sá lọ sí ìpínlẹ̀ Kwara báyìí. òǹkà àwọn ènìyàn tán jáde láyé nínú ìkọlù Fúlàní ní ìpínlẹ̀ Benue ti di 20 nínú àkọsílẹ̀. ìjọba ìpínlẹ̀ Èkó tún ti tẹ̀síwájú nípa wíwó àwọn ilé ìtajà tí kò bófin mu tán kọ́ sábẹ́ bíríìjì ní ìpínlẹ̀ Èkó náà. ọ̀mùtí ọlọ́pàá kan rèé tó yìnbọn pa ọ̀dọ́kùnrin kan lẹ́yìn tó mọtí yó tán ní ìpínlẹ̀ Niger. àwọn jàǹdùkú tí ìgbàgbọ́ wà pé wọ́n jẹ́ ti ẹgbẹ́ òṣèlú APC láti ṣekú pa olùdíje sí ipò alága tẹ́lẹ̀ ní Ìkòròdú. ròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. fọwọ́ ara rẹ̀ kọ̀wé fipò sílẹ̀ tàbí ká yọ ọ́ nípò gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Rivers alága fẹ́gbẹ́ òṣèlú APC ti ìpínlẹ̀ Rivers ló sọ èyí di mímọ̀. ẹni tó jẹ́ alága fẹ́gbẹ́ òṣèlú ní ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Rivers Tony Okocha ó ní ó ti ṣe àlàyé ọ̀rọ̀ tó sì ti gba Siminalayi Fubara ẹni tó ṣe gómìnà ìpínlẹ̀ Rivers nímọ̀ràn ọ̀rọ̀ lórí awuyewuye wàhálà àti làásìgbò tí ń bẹ láàrin gómìnà ìpínlẹ̀ ọ̀hún àti àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Rivers ṣáájú ní ìròyìn ti jáde níbi tí gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún Fubara tó ti pe ẹni tó jẹ́ abẹnugan àti àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin lápapọ̀ èèyàn Matthew Amaewule tó ti ní káwọn jọ jókòó ṣe ìpàdé àlàáfíà lórí bí nǹkan yóò ṣe padà dára ní ìpínlẹ̀ Rivers lẹ́yìn tí ilé ẹjọ́ tó ga jùlọ ní olúùlú ilẹ̀ yìí ti ń ṣe Àbújá tó ti dá Fubara lẹ́bi ọ̀rọ̀ tó yìí ti sọ dímọ̀ wípé kí àwọn ọmọlé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Rivers ká máa tẹ̀síwájú lẹ́nu iṣẹ́ wọn gẹ́gẹ́ bí ilé ìgbìmọ̀ asòfin nílẹ̀ tó ti sọ dímọ̀ wípé ìjọba àpapọ̀ wọn kò gbọ́dọ̀ yọ̀ǹda owó fún ìpínlẹ̀ Rivers àfìgbà tí làásìgbò wọn tó bá tó tẹnubodò ètò mú kí Fubara kó gbìyànjú láti jẹ́ kí àlàáfíà kó jọba nínú èyí tí ó ti pe àwọn ọmọlé ìgbìmọ̀ asòfin ọ̀hún ṣùgbọ́n wọn kọ̀ sí lẹ́nu wọn kò jẹ́ ìpè tó yẹ kó wáyé lẹ́ni tí ń ṣe ìpàdé tó yẹ kó wáyé lẹ́ni tí ń ṣe ọjọ́ 10 oṣù kẹta olópadà forí sápán nígbà tí àwọn ọmọlé ìgbìmọ̀ asòfin dákọ̀rọ̀ sí Fubara náà dákọ̀rọ̀ sí lẹ́nu wàyí o nígbà tí ọ̀rọ̀ náà ti wá dórí bó ṣe rí báyìí ní ìṣẹ̀lẹ̀ tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú APC ti ìpínlẹ̀ Rivers ó wá gba Fubara nímọ̀ràn pé ìbádára ká sọ wípé ojú àgbàre ó mọ̀ sàn ju ẹ̀yìn àgbàre lọ ó ní á dára fún ọ kó kọ̀wé fipò rẹ sílẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Rivers tó bá wá kọ̀ tó lè ṣe léyìí á jẹ́ wípé àwọn yóò fọwọ́ ara àwọn yọ kúrò gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Rivers ẹni tó sọ èyí di mímọ̀ ó náà ní Tony Okocha alága fẹ́gbẹ́ òṣèlú APC ti ìpínlẹ̀ Rivers. wọ́n sọ pé kòkòrò tó ń jẹ̀fọ́ jàre ẹ̀fọ́ ìwọ̀nba báyìí ni ewé kan ń dùn mọ́ ẹwà tí Natasha ní ló ń jẹ́ àdánwò fún nílé ìgbìmọ̀ asòfin sẹ́nitọ̀ Adéṣeyẹ ló sọ èyí di mímọ̀.
ẹni tó ti fi ìgbà kan jẹ́ mínísítà tẹ́lẹ̀ fún ètò iṣẹ́ àti ilé ìgbé sẹ́nitọ́ Adéṣeyẹ Ògúnléwé ó ní ó mà sọ èyí di mímọ̀ tó sì sọ lójú eégún ọ̀rọ̀ ọ̀hún lórí móhùnmáwòrán Arise lẹ́ni lásìkò tán ní ìtàkùrọ̀sọ pẹ̀lú àwọn elétò níbi tí ó ti ṣe àlàyé wípé ṣẹ́ẹ̀dí káṣó tọ̀rọ̀ ìwọ̀nba báyìí ni ewé kóńdùn mọ́ ni kòkòrò tí ń jẹ̀fọ́ ló fi ń jàre ẹ̀fọ́ nítorí pé Natasha Akpoti-Uduaghan tó jẹ́ sẹ́nítọ̀ tó ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Kogi èyí tí òun àti Akpabio lọ́jọ́ ní ọ̀rọ̀ nílẹ̀ nílò tí àwọn sẹ́nítọ̀sì tó kù láti fọwọ́ sí júwèlé fún Natasha pé kó lọ lo oṣù 6 gbáko láì gba owó oṣù àti àjẹmọ́nú kankan ní í ṣe ni ọ̀rọ̀ náà ti di awuyewuye nílò ìta tí múròyìn rẹ̀ wá ní gbogbo ìgbà àti gbogbo àsìkò láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ ká má bàa fi pa ọ̀pọ̀lọ́ lórí eléyìí níṣẹ́ ni sẹ́nítọ̀ Adéṣeyẹ ó mọ̀ ṣàlàyé ọ̀rọ̀ lórí Arise TV oníṣẹ́ kámọ́tàn yìí ẹwà tí Natasha náà ní ó ti pọ̀ jù ọmọbìnrin náà ó rẹwà pọ̀ kò sì sí ẹnikẹ́ni tàbí nínú obìnrin tó jẹ́ ọkùnrin tí yóò rí Natasha bó ṣe rẹwà tó tí kò ní tún wò lẹ́ẹ̀kejì àbí ní ẹ̀kẹta òní tó ń rí nínú wàhálà àti lásìgbò tí ń kojú Natasha lọ́wọ́ báyìí òun náà ni ẹwà tó ní fídíò náà bẹ́ẹ̀ bì láṣẹ àfihàn rẹ̀ fún wa níbi tí sẹ́nítọ̀ Adéṣeyẹ tó ti ṣe àlàyé ọ̀rọ̀ ọ̀hún. Female senators did not look at themselves as if they were inferior to men. They were even up to, if you even mention that Itagiwa is a woman, the response you are going to get will make you ashamed of yourself because they will stand up to you. So, but the beauty of distinguished Senator Natasha is a problem to her. How can beauty be a problem? You know, men, when somebody who is pretty passes by you, your attitude will change. You can smile, you can wink, but you may not talk to her. But our beauty is a problem. There's no doubt about that. How is it a problem, sir? That's the question. Why should beauty be a problem? To men, when she's passing, there is no way a man will not look at that woman. No, their job is to go and make laws for the good governance of Nigeria, not to look at beautiful women. No, it is a natural thing for a man to look at beautiful women. How can you be a man and a beautiful woman is passing and you close your eyes? I think I have to see my optician. These my glasses will not be working very well. It is inbuilt. I see beautiful women every day. Is that not misogynistic in itself? Yeah, beyond that. It may be, you might time it, but it is inbuilt. Ẹ káàbọ̀ padà. Wọ́n ní àwọn agbésùmọ̀mí tán lé kúrò ní ìpínlẹ̀ Zamfara ti sá lọ sí ìpínlẹ̀ Kwara báyìí. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ nínú ìkéde tí Zagazola Makama tó fi sójú òpó ayélujára X rẹ̀ níbi tó ti ṣe àlàyé wípé àwọn tí wọ́n jẹ́ agbésùmọ̀mí tán ṣọṣẹ́ ní ìjọba ìbílẹ̀ Bukunumu wọ́n ti wà ní ìlú tán pè ní Bani ní ìpínlẹ̀ Kwara báyìí. Nínú àlàyé Zagazola ó sọ dímọ̀ wípé lẹ́yìn tí àwọn ikọ̀ ọmọ ogun rẹ̀ yìí tí wọn ò jẹ́ kán fi ẹ̀dọ̀ sórí òróǹro pẹ̀lú wọ́n ti ṣe ìgbógun ti àwọn agbésùmọ̀mí náà tí wọ́n lé wọn ní tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ látó ṣe kúpa ọ̀pọ̀lọpọ̀ láàrin wọn nílò tó tún ba ilé ìgbé àti ilé ìkóúnjẹ wọn sí tí ń bẹ ní ìpínlẹ̀ Zamfara náà tí wọ́n bàjẹ́ ó ní fún ìdí èyí àwọn tó jẹ́ ọ̀gá tán mórí bọ́ nínú ìkọlù náà lára àwọn agbésùmọ̀mí ọ̀hún ó ní wọ́n mà ti bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ tó sì ti tẹ ọkọ̀ létí lọ sí abúlé kan tó pè ní Bani tí ń bẹ ní ìpínlẹ̀ Kwara nínú ètò tí ní kí àwọn olùgbé ìpínlẹ̀ Kwara kan ya ikọ̀ ojú ni alákànfin sọ́rí báyìí o bó tilẹ̀ jẹ́ pé ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara SP Ejire Adétòun Adéyẹmí ó mà ti sọ̀rọ̀ sókè ó ṣe ní àlàyé pé irọ́ tó jìnnà sóòótọ́ ó ní ìròyìn náà tí wọ́n sọ pé àwọn agbésùmọ̀mí wọ́n ti wà ní ìpínlẹ̀ Kwara ó ní àwọn kò rí ìpè kankan gbọ́ bẹ́ẹ̀ làwọn kò rí jàsà pé àwọn agbésùmọ̀mí kankan wọ́n bẹ ní ìlú tó pè ní Bani tí ń ṣe ìpínlẹ̀ Kwara ó ní wọ́n kàn fi ìròyìn náà léde láti lè dá ìfòyà àti ìpayà bá àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún ni ó ní fún ìdí èyí ẹ jẹ́ kí a fi ọkàn ara wa balẹ̀ o àwọn agbófinró ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́ ní gbogbo gbà àti gbogbo àsìkò kò sì sí ẹnikẹ́ni nínú àwọn agbésùmọ̀mí tó ti fi inú igbó kankan ní ìpínlẹ̀ Kwara ṣe ibùba wọn ó ní ẹni tó jẹ́ kọmíṣánná ní ìpínlẹ̀ ọ̀hún
Victor Ọláìyá ó mà ti fi ohùn léde pé tẹ́ bá kẹ́fín ẹnikẹ́ni tí ìgbésẹ̀ rẹ̀ àbí ìṣesí rẹ̀ ó mú ìfura dání ti fi àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èyí tí wọ́n lè pè sí táwọn agbófinró yóò fi tètè pa kìtì mọ́lẹ̀ wá fi páńpẹ́ òfin gbé oníṣẹ́ láabi ọ̀hún. Òǹkà àwọn ènìyàn tán ti jáde láyé nínú ìkọlù Fúlàní tó wáyé ní ìpínlẹ̀ Benue ti di 20 báyìí. Àti mú ìròyìn náà wá ṣáájú nínú àwọn ìròyìn wa tá a ti fi léde ṣáájú àsìkò yìí níbi tá a ti sọ dímọ̀ wípé lábúlé kan tó pè ní Ìmàdẹ̀ Gbéríwá àti Dípò ní ìjọba ìbílẹ̀ Katsina Ala tí ń ṣe ìpínlẹ̀ Benue ó ní àwọn agbésùmọ̀mí Fúlàní darandaran náà ti ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sáwọn olùgbé agbègbè ọ̀hún. Ìṣẹ̀lẹ̀ tó wáyé lọ́jọ́ Sátidé tí ń ṣe ọjọ́ Àbámẹ́ta ọjọ́ 9 nínú oṣù kẹta táwa yìí níbi tá ti ní àkọsílẹ̀ àwọn ènìyàn tó jáde láyé wọn la mú wá pé ó ti di 11 ṣùgbọ́n báyìí nínú ìròyìn tó tún jáde wọ́n sọ dímọ̀ wípé wọ́n tún ti ṣe àwárí àwọn òkú míì ní inú igbó tí wọ́n ṣe bẹ́ẹ̀ dákẹ́ sí nílẹ̀ tí òǹkà wọn ti di 20 báyìí. Ẹni tó jẹ́ aṣòfin tó ń sojú fún ẹkùn Ukum Logo àti Katsina Ala ìyún Solomon Wombo ó fi ìdí ìròyìn náà múlẹ̀ ní ètò ní òun fúnra lára òun ó ń darapọ̀ máwọn olùgbé agbègbè náà táwọn jọ wọ inú igbó lọ tó sì jọ palẹ̀ àwọn òkú kọ̀ọ̀kan tó tún rí ní inú igbó. Àwọn agbésùmọ̀mí Fúlàní darandaran náà wọ́n ní wọ́n ṣe ìkọlù ọ̀hún ní ọjọ́ Ẹtì Friday àti ọjọ́ Àbámẹ́ta tí ń ṣe Sátidé nílé tí wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní dáná sun àwọn ilé tátúkọ oúnjẹ ọ̀pọ̀ yanturu lọ wọ́n bà ọ̀pọ̀lọpọ̀ ohun nǹkan jẹ́ ní ìpínlẹ̀ ọ̀hún. Wàyí o àti mú ìròyìn náà wá ṣáájú nípa gómìnà ní ìpínlẹ̀ Benue ìyún Nyanzitin Alia tó ti fi ìròyìn náà léde wípé kí àwọn olùgbé agbègbè náà kí wọ́n fi ọwọ́ wọnú lórí ọ̀rọ̀ ọ̀hún torí pé àwọn gbé ìgbésẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà tó sì ní àwọn yóò fojú àwọn oníṣẹ́ láabi náà hàn dé láìpẹ́ tí gbogbo ìwádìí àti ìgbésẹ̀ àwọn tó bá ti so èso rere. Bẹ́ẹ̀ náà ló tún rọ àwọn olùgbé agbègbè náà wípé ẹja jọya ikọ̀ ojú ni alákànfin sọrí ó dá mi lójú gbangba pé àtẹ̀mí àtẹ̀yìn àjọjà àjàṣẹ́gun kúrò lọ́wọ́ àwọn oníṣẹ́ láabi tán jẹ́ Fúlàní darandaran yìí èyí tí wọ́n ṣe ìkọlù sáwọn ènìyàn ní ìpínlẹ̀ Benue. Ìjọba ìpínlẹ̀ Èkó tún ti ṣe bẹ́ẹ̀ tẹ̀síwájú nípa wíwó àwọn ilé ìtajà tí kò bófin mu èyí tán kọ́ sábẹ́ bíríìjì ní ìpínlẹ̀ Èkó. Àjọ wọléwọlé ti ìpínlẹ̀ Èkó Lagos State Environmental Sanitation Corps ìyún àwọn káyì ó ní wọ́n ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ wọn èyí tí àṣẹ náà jáde láti ministry tó ń rí sí ọ̀rọ̀ agbègbè àti ọ̀rọ̀ omi ní ìpínlẹ̀ Èkó èyí tí wọ́n ṣe àbẹ̀wò sí àwọn ilé ìtajà tí kò bófin mu tó ń kọ́ sábẹ́ bíríìjì tí ń bẹ ní Ìdúmọ̀tà gẹ́gẹ́ bí ìròyìn tí Tòkunbọ̀ Wàhábù ẹni tó jẹ́ kọmíṣánná fún ọ̀rọ̀ agbègbè àti omi ní ìpínlẹ̀ Èkó tó fi léde síta nínú àtẹ̀jáde ètò fi síta lójú òpó ayélujára X rẹ̀ tá a mọ̀ sí Twitter. Ibẹ̀ ló ti ṣe àfihàn fọ́nrán ọ̀hún níbi tí wọ́n ti ń wo àwọn ilé ìtajà èyí tí kò bá òfin mu tán kọ́ sí abẹ́ bíríìjì náà gẹ́gẹ́ bí ó ṣe ṣe ní àlàyé pé ìjọba ìpínlẹ̀ Èkó kò fi àyè gba irú nǹkan yìí torí pé ó léwu fún àlàáfíà àti ìdàgbàsókè ìpínlẹ̀ Èkó ní àpapọ̀. Ó ní fún ìdí èyí àwọn ò ní káwọ́ gbéra bẹ́ẹ̀ làwọn ò ní tẹ̀tì láti máa wu irú ìwà yìí pé àwọn ti ṣe ìkìlọ̀ láti ọjọ́ tó ti pẹ́ fáwọn ènìyàn náà láti palẹ̀ kàngárá wọn kúrò ní agbègbè ọ̀hún ṣùgbọ́n tí wọ́n kọ tí ọ̀gbọ́n yìí sí ìjọba ìpínlẹ̀ Èkó. Ó ní fún ìdí èyí kì í ṣe páwọn dájú ìdàgbàsókè ìpínlẹ̀ Èkó òun ló jẹ àwọn lógún jùlọ.
ọ̀mùtí ọlọ́pàá kan rèé tó ṣe bẹ́ẹ̀ yìnbọn pa ọ̀dọ́kùnrin kan lẹ́yìn tí ó mutí yó tán ní ìpínlẹ̀ Niger. Gẹ́gẹ́ bí ìròyìn náà bó ṣe ti tẹ̀ wá lọ́wọ́, ọ̀dọ́kùnrin tí wọ́n porúkọ rẹ̀ ní Sanni èyí tó gbé ní agbègbè Angwankaje Maitubi ní Minna tí ń ṣe olúlu ìpínlẹ̀ Niger, òní àmọ́ ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa báyìí tí wọ́n sì ti rán lọ sí àjò àrèmábọ̀. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ṣe tẹ̀ wá lọ́wọ́, ní nǹkan bí dédé aago 3 òru ọjọ́ ajé tí ń ṣe Monday ọjọ́ 10 oṣù kẹta táwọ̀ yìí, ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ṣẹlẹ̀ nígbà tí arákùnrin ọ̀hún Sanni lọ́sọdún mọ̀ pé ó ń sùn lọ́wọ́ ní ibi tí wọ́n ti ń ta mẹ́tì tí ó wà ní agbègbè tá a ti dárúkọ yìí. Wọ́n sọdún mọ̀ wípé ọlọ́pàá ọ̀hún tó ti mọ tí yó kẹ́ríkẹ́rí ló bẹ̀rẹ̀ sí ní yìnbọn ní takòtakò láì ní pàtó kan àbí ìdí kan tó fi yìnbọn ọ̀hún. Ìbọn tó yìn náà ó ló ṣe bẹ́ẹ̀ ṣe ló lọ bá Sanni tó sì gba ẹ̀mí lẹ́nu Sanni ọ̀hún. Ẹni tó jẹ́ Haúsá tí ń ta mẹ́tì ó ní ó ṣe àlàyé pé orí lókùn náà yọ torí pé ọta àbá náà ó fẹ́ ṣe bẹ́ẹ̀ ó bá òun kó tó di pé orí kó yọ nínú ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún. Ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Niger Wàsíù Abíọ́dún ó fi ìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ nílẹ̀ tó sì ní àwọn tí ń ṣe ìwádìí lórí ọlọ́pàá tó wu ìwà náà, bó tilẹ̀ jẹ́ pé wọn kò tí ì fi orúkọ ọlọ́pàá ọ̀hún léde lásìkò tá a fi kó ìròyìn jọ, ṣùgbọ́n bí ọ̀rọ̀ bá tún ṣe ń lọ lórí rẹ̀ á mọ̀ mọ́ wá fún wa. Àwọn jàǹdùkú tí ìgbàgbọ́ wà pé wọ́n jẹ́ ti ẹgbẹ́ òṣèlú APC náà ti ṣekú pa olùdíje sí ipò alága tẹ́lẹ̀ ní Ìkòròdú. Ìjọba ìbílẹ̀ Ìjẹ́dé Ìkòròdú ó ní wọ́n ti ṣekú pa ẹni tó jẹ́ olùdíje sí ipò alága ìjọba ìbílẹ̀ náà, ètò pé orúkọ rẹ̀ ní Olúwatósìn Ọ̀nàmádé. Gẹ́gẹ́ bí àlàyé tí ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí olóògbé àwọn mọ̀lẹ́bí olóògbé níṣe ni ó ṣe àlàyé wípé láti ọdún 2021 ó ní àwọn jàǹdùkú olóṣèlú ẹgbẹ́ òṣèlú APC náà ti ń tọpinpin àti lépa ẹ̀mí ẹni tó jẹ́ ẹ̀gbọ́n sí òun. Ó ṣe ní àlàyé pé orí kó yọ lọ́dún 2021 nígbà tí àwọn oníṣẹ́ láabi náà tán ṣe bẹ́ẹ̀ yìnbọn lù ú, ṣùgbọ́n tí ọta ìbọn náà tí kò bá tó sì kó yọ. Ó ní ó gbìyànjú láti gbé àwọn oníṣẹ́ láabi ọ̀hún níbẹ̀ tó dákọ̀ ẹni tó jẹ́ ọ̀kan pàtàkì lára olóyè ẹgbẹ́ òṣèlú APC ní Ìkòròdú náà tó ní àwọn náà jọ lọ́wọ́ nínú ìwà burúkú náà. Ó gbé wọn lọ sí ilé ẹjọ́ níbi tán ní àwọn adájọ́ ọ̀hún náà ti gba owó àbẹ̀tẹ́lẹ̀ láti dojú ẹjọ́ náà rú nílé tó ṣe ní àlàyé pé wọ́n dá wọn sílẹ̀ kán mọ́ lọlé wọn láyọ̀ àti àlàáfíà. Ṣùgbọ́n báyìí ní í ṣe ní ìṣẹ̀lẹ̀ burúkú náà ló tún ti wáyé níbi tí wọ́n ti ṣekú pa ẹni tó jẹ́ Olúwatósìn Ọ̀nàmádé ọ̀hún. Àbúrò tó jẹ́ mọ̀lẹ́bí yìí ó ṣe ní àlàyé pé lọ́jọ́ àbámẹ́ta tí ṣe sátidé ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ ṣekú pa ẹ̀gbọ́n òun lẹ́yìn ìbọn lù ú nílé tán sa ọta ìbọn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ lára rẹ̀ tí wọ́n sì tún ṣá ní ìṣàkóṣá tán tún ṣe bẹ́ẹ̀ páṣọ tán fi okùn páṣọ ní inú ilé àkọ́kù kan níbi tí wọ́n ti rí òkú rẹ̀. Wàyí o, ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin kò tí ì sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà lásìkò tá a fi kó ìròyìn jọ. Kídùn púpọ̀ ṣókí o ní ọbẹ̀ òkè ìpàdé ọmọgẹ́ ìfìlà òní kọjá ìpín ìpéjú. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí àti oníyẹn wípé ẹṣẹ ọlọ́kẹ̀ṣe ẹni tẹ́ bá wà jẹ́ ẹkú àìbínú títí di ìgbà tó padà máa fún wa ní ìròyìn míì lórí ìkànnì tá a jọ wà yìí. Ó kọ́ mi ò ní yí padà ò àyànfẹ́ Elédùmarè òun lè mú jẹ́. Ṣáájú ká tó máa lọ ẹja mẹ́nubà kókó tí ń bẹ nínú ìròyìn lẹ́ẹ̀kan sí i. Aṣọ́ni mímọ̀ wípé ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Rivers ti gba Fubara nímọ̀ràn pé ó kọ̀wé fipò sílẹ̀ tàbí kí àwọn yọ nípò gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún. Ibi kòkòrò tí ń jẹ̀fọ́ jàre ẹ̀fọ́ wọn níwọ̀nba ni ewé kò ń dùn mọ́ wọn ní ẹwà tí Natasha ní olómọ àti pọ̀jù tó ń jẹ́ àdánwò fún ẹni tó jẹ́ sẹ́nítọ̀ Adéṣeyẹ ló sọ èyí di mímọ̀. Àmúwá fún wa pé àwọn agbésùmọ̀mí tán lé kúrò ní ìpínlẹ̀ Zamfara ni wọ́n ti sá lọ sí ìpínlẹ̀ Kwara báyìí. Aṣọ́ni mímọ̀ pé òǹkà àwọn ènìyàn tán ti jáde láyé nínú ìkọlù Fúlàní ní ìpínlẹ̀ Benue ó ní wọ́n ti di 20 ènìyàn. Ìjọba ìpínlẹ̀ Èkó tún ti tẹ̀síwájú nípa wíwó àwọn ilé ìtajà tí kò bófin mu tán kọ́ sábẹ́ bíríìjì ní ìpínlẹ̀ náà.
a ní ọ̀mùtí ọlọ́pàá kan ló yìnbọn pa ọ̀dọ́kùnrin kan lẹ́yìn tó ṣe bẹ́ẹ̀ mọtí yó tán ní ìpínlẹ̀ Niger. Àwọn jàǹdùkú tí ìgbàgbọ́ wà pé wọ́n jẹ́ ti ẹgbẹ́ òṣèlú APC náà ṣekú pa tó jẹ́ olùdíje sípò alága tẹ́lẹ̀ ní Ìkòròdú tí ń ṣe ìpínlẹ̀ Èkó. Ó dàbọ̀ fún ti àsìkò yìí.